Ẹ kú àbọ̀ padà sórí ètò wa, ètò yín àyọkà láti inú àwọn ẹsẹ̀ odù Ifá. Odù Ifá tí à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ ni Èjìogbè. Lónìí a ó ka ẹsẹ̀ ìkeje àti ẹ̀kẹjọ tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ àkọ́kọ́ Èjìogbè. Inú ìwé tí a ti ń kà lọ́wọ́lọ́wọ́ ni Ìjìnlẹ̀ ohùn ẹnu Ifá, apá kìíní láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. Láì dènà pẹ̀nu, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkeje àti ẹ̀kẹjọ. Èjìogbè ẹsẹ̀ ìkeje. Ọ̀dà owó awo kóró ààbò obìnrin rẹ̀, ọmọ wọn òkè ìjẹ̀rò. Bí ọ̀dà owó ti ń dá mi, bẹ́ẹ̀ ni ààbò mi ń bò mí. Adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí olójò mẹ́ta ó wọ̀ sílé baba. Ifá ò sì ní ọ̀kan àáyọ́ náà ni Ọ̀rúnmìlà bá pe ààbò obìnrin rẹ̀ pé kí ó kó àwọn nǹkan ìní òun lọ sọ́jà lọ tà. Nígbà tí ààbò dé ọjà Èjìgbò mẹ́kùn, ìrọ́kẹ́ Ọ̀rúnmìlà tí ó rà ní ẹgbèje, wọ́n ṣe é ní ogóje, ìrùkẹ̀rẹ̀ rẹ̀ ẹgbẹ̀fà, wọ́n ṣe é ní ọgọ́fà, ìbòrí Ifá rẹ̀ ẹgbẹ̀rìndínlógún, wọ́n ṣe é ní ọ̀kànlélógún. Ni ààbò bá mẹ́kún, ó fi digbe, ó fi ìyẹ̀rẹ̀ sóhun àrò. Ó ní àwọn ọjà náà ò pójú owó. Ni Ọ̀rúnmìlà bá fi ìyẹ̀rẹ̀ dá a lóhùn pé kí ó lọ ta àwọn ọjà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ni ààbò bá ta àwọn ọjà náà ní ìtàkùtà, ló bá mówó ra oúnjẹ wálé. Àwọn olójò mẹ́tẹ̀ẹ̀ta náà, ikú, àrùn àti èṣù, jẹ wọ́n sì yó. Ẹsẹ̀ ẹ̀kẹjọ nínú odù Èjìogbè. Ọ̀rúnmìlà ló di Sábíní, mo ló di Sàkòsì. Jíjí tí mo jí, mo bá gbogbo ọmọ irúnmọlẹ̀ níbi tí wọ́n gbé ń fomi ìgbín pẹ̀rọ ilẹ̀. Wọ́n ní ìsìn kélèmí ń wá tẹ́mi ò rí. Mo ní ojú ajé aya ire gbogbo ní pọ́n mi. Wọ́n ní bí mo bá délé kí n wẹ̀wọ́ ọ̀gá mi nù téníténí. Wọ́n ń wàpò àgbìrà ọ̀gá mi nù. Ń wọ̀jọ̀, ń fadìẹ òkòkò bọrí mi àpérè. Ń móbì tó gbó, ń mú bọ̀rùn mi. Ń fàkàrà bọ́mọlẹ̀. Ìgbà tí n ó wẹ̀yìn wò ń kọ́ o Ifá. Ajé gbogbo ń wá ń tòkèèrè bọ̀ wá. Ajé gbogbo rí wíndínwíndín, wìdìnwìdìn. Ìgbà tí n ó wẹ̀yìn wò ń kọ́ o Ifá. Aya gbogbo wá ń tòkèèrè bọ̀ wá. Aya gbogbo rí gbáradá, 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 gbáradá. Ìgbà tí n ó wẹ̀yìn wò ń kọ́ o Ifá. Ọmọ gbogbo wá ń tòkèèrè bọ̀ wá. Ọmọ gbogbo rí kúdikùdi, kùdìkùdì. Ìgbà tí n ó wẹ̀yìn wò ń kọ́ o Ifá. Ire gbogbo wá ń tòkèèrè bọ̀ wá. Ire gbogbo rí fìlàfìlà, fìlàfìlà. Mo ní ẹṣin la ó máa gùn ṣáwó. Ẹṣin la ó máa gùn ṣáwó. Àyàmọ̀ṣe b'Èjìogbè kó bá láyé. Ẹṣin la ó máa gùn ṣáwó. Èyí ni ìparí ẹsẹ̀ ìkeje àti ẹ̀kẹjọ nínú ẹsẹ̀ odù Ifá tí a ti ń gbé yẹ̀wò láti àtẹ̀yìnwá. Tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ ó rí àwọn ẹsẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àkọ́kọ́ tí a ti kà nínú àwọn fọ́nrán tí ó ṣáájú nínú àwọn ìkànnì yìí. Jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ta kókó tí a bá pàdé nínú ẹsẹ̀ ìkeje àti ẹ̀kẹjọ tí a kà yìí. A rí àwọn ọ̀rọ̀ tí ó ta kókó méje nínú ẹsẹ̀ ìkeje àti àwọn 5 nínú ẹsẹ̀ ìkẹjọ. Àwọn ló lọ báyìí. Ọ̀dà owó, orúkọ babaláwo kan ni èyí. Kóró, ìlú kan ní Èkìtì. Ààbò, orúkọ ẹnìkan ni èyí pẹ̀lú. Ìjẹ̀rò, orúkọ ìlú kan ní Èkìtì. Olójò, àlejò tàbí abàmì àlejò. Èjìgbò mẹ́kùn, Èjìgbò ọmọ ẹkùn, ìlú tí à ń pè ní Èjìgbò. Ìrọ́kẹ́, ọ̀pá kékeré kan tí àwọn babaláwo ń lò láti máa fi lu ọpọ́n Ifá bí wọ́n bá ti ń ki Ifá. Nínú ẹsẹ̀ kẹjọ a rí Ṣàbíní, báwo ló ti rí? Ṣàkòsì, ó dára.
pẹ̀rọ̀ ilẹ̀ ṣe ètùtù. Ìsìn kílẹ̀ ń wá, irú kí lèmi ń wá. Àpò àgbìrà, àpò ifá tí àwọn babaláwo ń gbé lọ́wọ́ nígbà tí wọ́n bá ń rọ òde ifá. Èyí ni òpin kíkà látinú ẹsẹ̀ odù ifá Èjìogbè. Ní agbára Olódùmarè, a ó pàdé nínú fọ́nrán tí ń bọ̀. A ó máa wo ẹsẹ̀ ìkíní àti ìkejì nínú ọ̀yẹ̀kú méjì. Ẹ darapọ̀ mọ́ wa nígbà náà. Ẹ máa bá wa ká lọ. Ẹ sọ àwọn àríwísí yín ní ojú comment section nísàlẹ̀. Ẹ like wa, ẹ subscribe. A máa pàdé láyọ̀ ní orí ètò yìí. Títí ìgbà náà, ire o, ó dìgbà.